And I don't joke with the power of prophecy. And God has blessed me with that spirit of the prophetic. So if I get to a place, I don't know anything that God found me. When I share my word, I get up and I share your hand. Now, to tell you some of that this to them. Those that don't know, they follow my prayer time. I don't think that God found my share that for me. But I know where it's okay. I'm here for the road. Ó gbàgbọ́ gbogbo tó nígbàgbọ́ ní Ọlọ́run. Ohun tó lè nínú ayé rẹ̀ kó di ẹ̀rọ. Jésù wọlé ṣì wà lókè. There was a time in my life tẹ́lẹ̀ bá sọ fún ìgbà lóde oṣù máa travel kúrò lórílẹ̀-èdè ìwà ní wọn ní báwo ló ti máa ṣẹlẹ̀. Mi ò ní passport purpose of visa. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ìdí gbogbo ẹ̀. Mo wá dé ẹgbẹ́ ẹgbẹ́ ìjẹ́ pé mo fún nìkan, ìdílé mi ò sí níbí nìkan, wọ́n wà náà wọ́n wà mí. Àmì náà wọ́n yẹn sókè dáadáa. Tó bá lè dìde o. Àwọn òbí arákùnrin tó wọ wáìtì. Ohun tí a gbé ẹ̀rọ ní ìdí àṣẹ kan, ọ̀rọ̀ kan, wòlíì kan, prógrámù kan. Àwọn òbí aláwọ̀dàrẹ́ o. Àwọn ọba lè lo kẹ́tẹ́kẹ́tẹ́ lè lo ẹnìbọ̀dì. Ó lè lo musician, ó lè lo usher, ó lè lo choir. Ìwọ́n kọ́ ló máa sọ fọ́lọ́ níbi tí ọlọ́run tó gbà. Ó lè jẹ́ bàbá tó bá kọ́ ọ́ lọ́wọ́ sókè. Mo ń bọ̀ mo sọ fọ́nà Ọlọ́run mo fẹ́ ṣe ju àwàdà lọ bí ọkàn mi gbọ́ pé mo fẹ́ káwọn èèyàn rí ìyá mo gbà tó wà fún ẹ. Àmì ẹ̀mí mo kàn ní ìkúlẹ̀ ìwọ bí ara. Ohun tẹ́lẹ̀ sọ pé nira fún ọ. Èmi ò mọ̀ ó lè já sọ ẹ̀. Ó lè jẹ́ kárí ọ̀. Ohun tó ti ní kò ṣeé ṣe fún ọ. Tó wá ní Ọlọ́run lónìí, ó yà tó di ẹ̀rọ bẹ́ẹ̀. Ìbàdàn ló dàgbà sí lápàtà mẹ́rin àwọn tó mọ̀ nínú mi jí sí ẹ̀rọ lọ. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ gbé mo lè dòdò àgbáyé lọ́wọ́ ẹ̀ sókè. Ọjọ́ náà lọ́ mi wá ṣe lálẹ́ ẹ̀rí kẹsàn. Mo ti fẹ́ máa lọ mi ọ. Ìrànlọ́wọ́ tí ayé ẹ nílò. Tí ayé ẹ nílò. Tí ayé ẹ nílò. Tó máa kó omi dẹ́kun lójú ẹ̀. Nísìn, ìrànlọ́wọ́ tí ayé ẹ nílò. Tó ní fi tẹ́lọ́. Èyí ni ọjọ́ tó ń tẹ̀lé oṣù January. Ibi ìtẹ̀ máa ṣẹlẹ̀ ní ọjọ́ àwọn kan bí o. Ọ̀nà ọ̀pọ̀ máa sọ́dọ̀ àwọn tó rẹ̀ tó lè ṣẹlẹ̀. Ohun tí a lè ní ní ìyẹn tí ẹ fún àfi kú bó ṣe wà ló fẹ́ bọ́ ìyẹn ọjọ́ pàdé ẹ̀. Àṣẹ yẹn kú mẹ́ta kí ló fi máa ìpìlẹ̀. Má bínú pé mo stress ẹ. Kò ń ṣe ohun tó dáa láyé. There are some price you can't cry public. To me say, there's nobody you can cry to. It's called secret tears. Irú ẹkún ìyá náà máa ń sun regularly. Ṣùgbọ́n ọjọ́ kan wà ìṣẹ̀lẹ̀ kan, ọjọ́ kan ó pàdé Ọlọ́run ṣubú. Báwo ni wọ́n rẹ̀ sókè? Ẹkún ìgbọ̀kọ̀ rẹ̀ tó o lè sọ fún yàn, tó o lè sọ fara, tó o lè sọ fẹ́ Ọlọ́run tó lù fún ẹ̀. Olúwa sọ fún mi náà wọ́n ní ìdí ẹ̀kún bí
gan tí mo gbàdúrà ní ìbẹ̀rẹ̀ ń bá tiẹ̀. Sà ẹ̀wẹ̀ àwọn ẹ̀rọ kan wà tó lọ́ọ́ ṣe láti ní ilé sọ́kọ́ pípì. Alábòókù rẹ̀ náà. Tí n bá ṣe ọlọ́run sà, ibi tá a bí àdéhùn rẹ̀. Bámi lọ́wọ́ ẹ̀ lórí sókè. Sori eléyìí tí mo fẹ́ kú lẹ̀, àmì méje ló máa sí i. Mo sọ ní programu yẹn, mo ní àwọn kan wà ní wọ́n máa kí ní congratulation rẹ̀ ṣẹlẹ̀, òun mo fẹ́ kú ní sùn. Sori bó ṣe ń wọnú fún ẹ̀kọ́ rẹ̀, méje àmì tó ta, ìró congratulation, ìró ẹ̀kú oríire, ìró congratulation, 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 ìró Ọba kọ́yà ọ̀bí lè yẹ ẹni ọ̀.